Salaam alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni thank you always. Tó bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní lórí àlééfà yìí, èmi máa ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó àti ìlera ọkùnrin àti obìnrin, mo tún máa ń showcase ábà mi. Thank you so much. Ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe tẹ́ gbé wa débi báyìí, I appreciate you so much. Ẹ ṣé. Ṣé ẹ rí obìnrin, ẹ̀yin kan understand kan tá à ń pè lóbìnrin, ẹ kàn mọ̀ pé kẹ́ ẹ gun obìnrin kẹ́ ẹ bóbìnrin sí nìkan ni. Obìnrin, àwọn nǹkan wọn ò mọ̀ nǹkan tó ń jẹ́ obìnrin, ó tutù, obìnrin dà, àwọn kan ò understand. Bẹ́ẹ̀ kí n tó lọ further, mo ní ọkọ àtìyàwó ni mi ò point by two ń kọ́, torí one person pè mí níjọ́ kan, ó ní àwọn ò mọ ìdí tí ìyàwó òun ara rò kí ń múùfù, ara rò kí ń tutù. Mo ní so ti fẹ́, ìgbà tí mo scrutinize front and back, mo discover pé kò tí fẹ́ obìnrin yẹn. Mo ní obìnrin yẹn ara rò lè tutù, ara rò lè ṣẹlẹ̀, because ọmọ ọlọ́mọ tí wọ́n kán léere ó máa fún abẹ́ pọ̀ ni, ó fún itan pọ̀ ni pé ìwọ kọ́ ló fẹ́ mi, mọ́ bà mí jẹ́ fún ọkọ mi. Bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin kéékèèké, ọmọ kéékèèké, nǹkan tẹ́ ẹ̀ bá ti ní jẹ ẹ mọ́ fún irun mú, ẹ mọ́ fi irun mú nígbà dípò tẹ́ mọ̀ ṣe abẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe abẹ́ pọ̀ yẹn ẹ lè pa kórópọ̀n ọmọ ọlọ́mọ o. So nǹkan tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní jẹ ẹ mọ́ fi irun mú, tèyí tẹ́ mọ̀ fi bẹ̀rẹ̀ oyún, tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ oyún àti lóyún, tẹ́ wàá lọ pa kórópọ̀n ọmọ ọlọ́mọ. Ẹ bá pa kórópọ̀n lè sá, kórópọ̀n tó ti descend wàhálà ó di undescended wá ni. Ẹ mọ́ bínú ẹ̀yin èèyàn, kò sí iná ní Nàìjíríà, kò sí iná, kò sómi, kò sépo, ṣó yé yín. So nísìnyí ọkọ àtìyàwó ni mo kọ́ tí wọ́n ti understand ara wọn. Obìnrin ó ní láti relax, kó relax, kó gbádùn nǹkan tọkọ rẹ̀ ń ṣe, nítorí sẹ́ni nǹkan tá à ń pè lọ́kọ àtìyàwó, nǹkan tá à ń pè ní okó àtòbò fún ọkọ àtìyàwó, nǹkan tó dùn ni. So ẹ relax. Obìnrin tó bá gbádùn nǹkan tí ọkọ mi ní pẹ́ lórí fídíò yìí, obìnrin bá gbádùn nǹkan tọkọ rẹ̀ ń ṣe, ṣó yé yín, kẹ́ tó mọ̀ abẹ́rẹ́ ó ti mọ̀ tutù, abẹ́rẹ́ ó ti mọ̀ tutù, abẹ́rẹ́ ó ti mọ̀ tutù. Tọ́lọ́run bá wá gbà fún, mo ti sọ percentage yẹn síwájú, àwọn obìnrin tó ń dà, kò kí n ṣe gbogbo obìnrin ló ń dà o. Tóbìnrin yẹn bá wá gbádùn eré tí ọkọ rẹ̀ ń ṣe, ìgbà míì kò pọn dandan pé àfìgbà tí ọkùnrin bá fokó sí kí obìnrin tó dà. Ó lè jẹ́ pé wọ́n fi ọwọ́ sí orí ọyàn rẹ̀ méjì, kán wá fi okó sí abẹ́ rẹ̀, kó wá mọ̀ forí ọyàn yẹn rẹ̀ ṣeré, kó mọ̀ sọ nǹkan tó wù ú. So many things, ó níbi tí ó mọ̀ ń gbà wo obìnrin. Wọ́n ó ní láti communicate pẹ̀lú ìyàwó, ó ní láti tó bá tiẹ̀ communicate pẹ̀lú, ó ní láti study ìyàwó ẹ̀ láti mọ̀ nǹkan tó fẹ́. Lẹ́yìn ìgbà tóbìnrin bá tutù tán, tó bá gbádùn kan tó ń ṣe, obìnrin máa dà. Ṣé ẹ rẹ́nu mi mo ṣe? Obìnrin máa dà, obìnrin máa dà bí ọkùnrin ni, obìnrin máa ń dà bí ọkùnrin. Yes, ìwọ tí ìyàwó rẹ bá pé mo dà, ó yàtọ̀. Ẹ̀yin mi bóyá mo ti ṣe program yìí tẹ́lẹ̀, so ẹ̀yin tẹ́ bá rírú oore ọ̀fẹ́ ti tẹ́lẹ̀ yìí mo ti ń ṣe nísìn. Ẹ̀yin mi bí ìyàwó yín bóyá ó gbádùn kan tẹ́ ń ṣe, àbí ó ti lo àwọn product yìí, àwọn káyámátà yìí, ara rẹ̀ ti tutù, ẹ sọ pé so dà ni. Tí obìnrin bá dà, understand. Tí obìnrin bá dà, ara rẹ̀ ó relax, ó lè mọ́ fẹ́ tẹ̀síwájú láti continue, ara rẹ̀ máa wálẹ̀. Ìwọ ọkùnrin torí rẹ̀ ṣe kàlẹ́lẹ̀ tó understand, wàá mọ̀ pé ó ti dà. Bẹ́ẹ̀ tí obìnrin bá yẹ pé ó sì wet ni tí ò ti dà, ìgbà yẹn ó máa ní urge láti ṣe sí. Ẹ̀yin kó wá confuse pé ṣé bó ti dà, èwo tún ni o tún fẹ́ dà sí ni. Kò tí dà, ó tutù ni. Tutù sì varies from tutù. Ó depend lórí nǹkan táwọn míì ti kó jẹ lórí pé a fẹ́ ṣe ìbálòpọ̀ yìí náà ni. Ṣé àmọ́ pé mo ti discuss so many things nípa ẹ̀. So ẹ ní láti understand ara yín. Ẹ̀yin tẹ́ ń wo fíìmù tí wọ́n ń ṣe, àwọn fíìmù tí wọ́n ń wò yìí, ẹ má justify nǹkan tẹ́ ń wò pẹ̀lú ìyàwó yín. Èyí tẹ́ ń wò yẹn kò kí, in fact 30% ẹ̀ ní truth, 30% ẹ̀ ní truth. Wọ́n tó ti lọ wo fíìmù tó wá expect pé obìnrin tí ò tí fẹ́ kó mọ̀ ṣe bí fíìmù, ó yàtọ̀ síra. Bí wọ́n ṣe bring àwọn ọmọ mi up, ẹ sọ pé mo wà judgment, it's not judgmental, it's the fact. Yes, àwọn obìnrin mi, àwọn ọmọ mi wà,
ara wọn kó tì ní ò tí ì fẹ́ yàn ó ní ara rẹ̀ ṣe ẹ dènà rú ẹ bá tó lọ́kọ́ ẹ lọ lọ́kọ́ ẹ bẹ́ tó ládàá ẹ lọ ládàá nǹkan tẹ́ ẹ wo nu fíìmù yẹn ẹ mọ́ justify sí real life kò í ṣe the same make over ni ọba máa gbọ́ make over fíìmù ni mi ò ní pẹ́ ju báyìí lọ ẹ study ìyàwó yín ṣóyé yín àtọ̀ obìnrin ó yàtọ̀ sí òtútù àtọ̀ náà àwọn náà máa ń dà ní bí ọkùnrin bye for now.